ṣe ọ̀rẹ́ ara ẹ̀bẹ̀ lọ́wọ́ bí ọlọ́jọ́ òní kó má fi àìsàn bá ẹnikẹ́ni jà nínú wa. Ǹjẹ́ níbi gbogbo tẹ́sí ń gbọ́ iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta akínyìn wípé kú dédé wòyí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìlera lọ́rọ̀. Orí ètò yìí ni a ti máa ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó wá láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa. Bákan náà láti wá là wá lọ́yẹ̀ lórí bí a ṣe lè máa bójútó ìlera wa nítorí wípé ìlera wa ó ṣe pàtàkì ó ṣe kókó. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Akíntóyè. Ohun tá a fẹ́ bójú wò lọ́sẹ̀ yìí lórí ètò ìlera lọ́rọ̀ ni àìsàn jẹjẹrẹ. Kánsà ni à ń pe àìsàn yìí lédè òyìnbó. Kí ló ń ṣokùnfà àìsàn jẹjẹrẹ? Irú ìtọ́jú wo la lè fún? Gbogbo ìbéèrè yìí àtàwọn nǹkan mìíràn tó yẹ kẹ́ mọ̀ nípa àìsàn jẹjẹrẹ ni a fẹ́ bójú wò. Oníṣègùn òyìnbó Abraham Olútókí ti wà níkàlẹ̀ láti máa dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kùn òjọ̀kan. A máa kíyìn oníṣègùn òyìnbó ẹ káàbọ̀ sórí ètò ìlera lọ́rọ̀. Ẹ ṣé gan-an. Kí ni à ń pè ní àìsàn jẹjẹrẹ? Ẹ ṣeun. Àìsàn jẹjẹrẹ jẹ́ irú àìsàn tó jẹ́ pé àwọn ẹ̀yà ara tán bá bẹ̀rẹ̀ sí máa tóbi lọ́nà tí ó ju control lọ lẹ́yìn à ń pè ní uncontrolled division. So tí àwọn ẹ̀yà ara tá à ń pè ní cells tán bá bẹ̀rẹ̀ sí máa tóbi ju bó ṣe ti yẹ lọ bí Ọlọ́run ṣe ti dá wọn lọ tán bá bẹ̀rẹ̀ sí máa tóbi ju bẹ́ẹ̀ lọ without control nǹkan tán tá à ń pè ní àìsàn jẹjẹrẹ nìyí. Àìsàn jẹjẹrẹ kẹ̀dẹ̀rẹ́ ó lè affect any part of the body. Ibi tí cells bá ti wà àìsàn jẹjẹrẹ lè ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ ṣeun púpọ̀. Àwọn ọ̀nà wo ni a lè gbà láti pín àìsàn jẹjẹrẹ yìí sí? Àìsàn jẹjẹrẹ ó ní oríṣiríṣi ọ̀nà tí a lè pín wọn sí. Ẹ̀yà ara tó bá wà affected, the part of the body tí ó bá wà affected la lè fi classify àìsàn jẹjẹrẹ yìí. Tó bá jẹ́ ọpọlọ ni ó ṣàìsàn tí jẹjẹrẹ yìí wà ń bẹ̀, a máa sọ pé jẹjẹrẹ ọpọlọ. Tó bá jẹ́ ọmú, jẹjẹrẹ ọmú. Tó bá jẹ́ egungun ni àní jẹjẹrẹ egungun. Tó bá jẹ́ àwọn ìfun a máa ní jẹjẹrẹ ìfun. So ibi tó bá ti wà affected la lè fi classify jẹjẹrẹ yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹ ti mẹ́nu bà díẹ̀ lára àwọn ibi tí àìsàn jẹjẹrẹ yìí tó ti máa ń jẹyọ. Bí ẹ ti mẹ́nu bà ọpọlọ, ẹni tí egungun náà wà àti jẹjẹrẹ ọmú. Àwọn ibi tí àwọn àìsàn yìí ti máa ń jẹyọ, àpẹẹrẹ tàbí àwọn àmì wo ni ẹni tó bá fẹ́ kojú àìsàn yìí tó ti máa rí nínú àgọ́ ara rẹ̀? Ẹ ṣeun. Jẹjẹrẹ yìí oríṣiríṣi àpẹẹrẹ lèèyàn máa rí tá à ń pè ní signs and symptoms. Ṣùgbọ́n àwọn àpẹẹrẹ yìí ó máa ń depend lórí ibi tó bá wà affected, ibi tí ó bá jẹ́ pé àìsàn yìí tó ti ń jẹyọ. Tó bá jẹ́ jẹjẹrẹ ọpọlọ, ìtó máa mú wá, symptoms tó máa mú wá ó máa yàtọ̀ díẹ̀ sí àwọn àpẹẹrẹ tá a bá máa rí tó bá jẹ́ jẹjẹrẹ ọmú ni. Tó bá jẹ́ jẹjẹrẹ egungun tiẹ̀ náà máa yàtọ̀. Ṣùgbọ́n nǹkan tó wà common sọ ni pé a máa bẹ̀rẹ̀ sí máa rí pé àwọn ẹ̀yà ara yìí wọ́n á bẹ̀rẹ̀ sí máa tóbi ju bọ́n ṣe ti yẹ lọ. Èèyàn lè tó bá jẹ́ ti ọpọlọ ló ń ṣẹlẹ̀, èèyàn kàn lè bẹ̀rẹ̀ sí máa ní pé èèyàn kàn máa faint, orí fífá kàn máa ṣèyàn ju bó ṣe ti yẹ lọ. Tó bá ṣètún yá tó bá yẹ pé ẹni ò tètè fọkàn sí, after some time èèyàn lè bẹ̀rẹ̀ sí máa rí pé òun kàn lose weight. Ibi tí jẹjẹrẹ yẹn bá wà nínú ọpọlọ ó máa gbogbo àwọn functions tibẹ̀, iṣẹ́ tó yẹ kó máa ṣe ẹni ò lè máa ṣiṣẹ́ mọ́. Tó bá yẹ pé ibi tí téèyàn fi ń gbápá téèyàn fi ń gbẹsẹ̀ ló wà affected, èèyàn rí pé èèyàn yẹn máa bẹ̀rẹ̀ sí máa rọ lápá rọ lẹ́sẹ̀. So àwọn symptoms àwọn àpẹẹrẹ yẹn wọ́n wà varied depending lórí ibi tó bá wà affected gangan ní àgọ́ ara. Ẹ ṣeun púpọ̀. Àìsàn jẹjẹrẹ yìí ṣé ó dá wà lọ́tọ̀ ni àbí ó ti ní àwọn àìsàn kan tó ti máa wà lára tó ń jọ wá ń ṣiṣẹ́ papọ̀ débi wípé àìsàn jẹjẹrẹ yìí òun máa fi wá jẹyọ? Oríṣiríṣi àìsàn jẹjẹrẹ ló wà. Àwọn ẹ̀yà ara míì kò nílò kí àìsàn kan ti wà tẹ́lẹ̀ kí jẹjẹrẹ tó lè fàyọ. Àwọn ẹ̀yà ara míì kẹ̀dẹ̀rẹ́ ó máa ti ní àwọn àìsàn kan tó ti wà ńlẹ̀ kí àìsàn jẹjẹrẹ kó tó lè fàyọ. Ṣùgbọ́n ó ṣeé ṣe pé kò sí àìsàn kankan tẹ́lẹ̀ tó kàn yẹ pé jẹjẹrẹ ló kàn déédéé yọ sí àgọ́ ara èèyàn. Àwọn parts of the body tó jẹ́ pé àìsàn kan lè ti wà tẹ́lẹ̀ kí jẹjẹrẹ tó wá fàyọ ní example bíi ẹ̀dọ̀.
jẹjẹrẹ ti inú ẹ̀dọ̀, ẹlòmíì máa ń ní àwọn disease kan tá à ń pè ní chronic liver disease, so bí liver cirrhosis kí ó tó wá bọ́ sí ti jẹjẹrẹ. So but ó lè ṣẹlẹ̀ pé kò sí àìsàn kankan tẹ́lẹ̀, jẹjẹrẹ kàn fàyọ ni. Fún ti egungun, egbò ọlọ́jọ́ pípẹ́ lè ti wà kó wá di jẹjẹrẹ tó yẹ pé bóyá egbò tí ò tọ́jú dáadáa ọ̀ tí ìtọ́jú ò ṣe tó kò péye dáadáa. After some time, bí oṣù pípẹ́, bí ọdún pípẹ́, ó lè wá padà di jẹjẹrẹ. So bó ṣe rí, oríṣiríṣi jẹjẹrẹ ló wà. Ẹ kú ohun. Lára àwọn ìsọ̀rísọ̀rí tẹ́ pín àìsàn jẹjẹrẹ yìí sí, òun náà ni ti ọmú wà. Ẹ jẹ́ ká wá bójú wò báyìí, kí ló ń ṣokùnfà àìsàn jẹjẹrẹ ọmú? Àìsàn jẹjẹrẹ ọmú ó máa ń ṣẹlẹ̀ pé a kàn bẹ̀rẹ̀ sí máa rí oríṣiríṣi changes, ìyàtọ̀ tí kò normal tó dẹ̀ ju control lọ ní lára ọmú ẹni tó bá ní jẹjẹrẹ ọmú. Kí ló máa ń ṣokùnfà? Oríṣiríṣi nǹkan ni àwọn òyìnbó ti rí pé ó lè ṣokùnfà tàbí ó lè increase chances téèyàn máa fi ní jẹjẹrẹ ọmú. Bíi kí ara ẹni, bóyá màmá ẹni o tàbí ẹ̀gbọ́n àbí àbúrò ẹni tó bá ti ní jẹjẹrẹ ọmú tẹ́lẹ̀, ó likely pé ẹni yẹn ó lè ní jẹjẹrẹ ọmú. Ẹni tí ó máa ń mọtí jù, a ti rí pé chances máa ń wà pé alcohol intake ó lè ṣokùnfà àìsàn jẹjẹrẹ ọmú. Ẹ má ṣe rò pé obìnrin nìkan ló ní àìsàn jẹjẹrẹ ọmú, ó kàn jẹ́ pé kò wọ́pọ̀ kí ọkùnrin ní jẹjẹrẹ ọmú, ó ṣọ̀wọ́n gan, ṣùgbọ́n àwọn ọkùnrin náà ní jẹjẹrẹ ọmú. Ṣùgbọ́n based on nǹkan tí ó common jù ni mo ṣe ń sọ pé obìnrin. So tóbìnrin míì bá ní jẹjẹrẹ níbi ilé ọmọ, ó lè ṣokùnfà pé kí ọmú náà kó ní jẹjẹrẹ tiẹ̀. So oríṣiríṣi nǹkan ló lè ṣokùnfà jẹjẹrẹ ọmú, ṣùgbọ́n nǹkan tó máa ń fà á gangan ni pé àwọn changes kan ti máa wà nínú àwọn cells yẹn, nínú genome tá à ń pè ní genes, tó ti máa wà mutated, tó ti máa wà changed. So tí àwọn changes yẹn bá ti ṣẹlẹ̀ ni ó máa wá bẹ̀rẹ̀ sí ṣe pé àwọn ẹ̀yà ara yẹn tá à ń pè ní cells wọ́n bẹ̀rẹ̀ sí máa dàgbà ju bó ṣe ti yẹ lọ. Ẹ kú ohun, oníṣègùn òyìnbó. Àìsàn jẹjẹrẹ yìí, pàápàá jùlọ ti ọmú tí à ń bójú wò, àmì wo ló ti máa ń sọ lára àwọn obìnrin tí wọ́n bá fẹ́ kojú àìsàn yìí? Àwọn àpẹẹrẹ tí ẹni tó bá ní àìsàn jẹjẹrẹ ọmú tó máa bẹ̀rẹ̀ sí máa rí lára ẹ̀, àkọ́kọ́ ni pé ó lè rí pé kókó ó wà níbi ọmú ó lè jẹ́ ọmú kan ló máa kọ́kọ́ ti bẹ̀rẹ̀ usually. So téèyàn bá ti rí kókó tá à ń pè ní lump, ṣùgbọ́n oríṣiríṣi lump yìí ló wà. Lump yìí kò ní pain, kò ní fa ìrora, ṣèyàn kàn lè rí pé àkókò ni kò sí ìrora ń bẹ̀. So àìsàn jẹjẹrẹ ìgbà tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀, kókó yẹn kò kí ń fa ìrora. Kókó yìí ó lè máa ní shape tó wà definite, ó kàn lè rí rádaràda nínú ọmú. Kókó yẹn tó bá ti ń lẹ̀ mọ́, tá bá ti ń pé kókó yẹn ń lẹ̀ mọ́ skin, tàbí ó ń lẹ̀ tó ń lẹ̀ mọ́ ara, tàbí ó tún ń lẹ̀ mọ́ ìsàlẹ̀ ọkàn, àwọn irú kókó tá máa ń fi wò pé kókó jẹjẹrẹ lélẹ̀. Yàtọ̀ sí kókó, téèyàn bá ń bẹ̀rẹ̀ sí máa rí i pé ara orí ọmú yẹn ó ti ń yàtọ̀, bóyá ó ti ń tẹ̀ sínú, tàbí kí nipple kó máa change shape, kó kàn flat, kó kàn tẹ̀ wọnú. Oríṣiríṣi àwọn changes yẹn ni la máa ń wò pé jẹjẹrẹ ti fẹ́ máa ṣẹlẹ̀ nínú ọmú yìí. Àwọn other changes tí èèyàn tún lè rí ni pé èèyàn kàn máa rí pé omi tó lẹ́jẹ̀ ó lè máa jáde níbi ọmú yẹn. Ẹni tí ò fọmọ lọ́mú, ó kàn rí pé omi ọmú tó ń jáde ó fẹ́ máa lẹ́jẹ̀. So oríṣiríṣi àwọn àpẹẹrẹ yìí, àwọn àmì yìí la fi máa rí pé jẹjẹrẹ ti ń ṣẹlẹ̀ nínú ọmú yìí. Kókó níbi abíyá tó wà ní ẹ̀gbẹ́ ọmú yẹn náà, tá bá rí kókó níbẹ̀, a máa wò pé ó lè jẹ́ pé ọmú yìí ó ti fẹ́ ní jẹjẹrẹ, ní kókó ṣe ti wà níbi abíyá apá tọ́mú yẹn, tọ́mú tó ti wà affected tó wà. Ẹ ṣeun púpọ̀.
àwọn kan tiẹ̀ gbàgbọ́ wípé téèyàn bá ti ń wọ bèrèsé àjò ní gbogbo ìgbà ìyẹn fún àwọn obìnrin ni o wípé ó máa ń ṣokùnfà àìsàn jẹjẹrẹ yìí ǹjẹ́ lóòótọ́ ni bí? kò sí ohun àrídájú tó connect wíwọ brazier àti àìsàn jẹjẹrẹ ọmú. So àwọn èèyàn kan máa ń sọ ni kò sí nǹkan kan tí a lè fi, kò sí scientific evidence tá a lè sọ pé bẹ́ẹ̀ ni o, so kò sí nǹkan kan tó ń jọ bẹ́ẹ̀. irú ìtọ́jú wo la wá lè fún àwọn tí wọ́n bá ń kojú àìsàn jẹjẹrẹ yìí? ìtọ́jú fún àìsàn jẹjẹrẹ ó bẹ̀rẹ̀ láti kéèyàn mọ̀ pé bóyá òun ní àìsàn jẹjẹrẹ àbí òun ò ní àìsàn jẹjẹrẹ. Torí ẹ̀ la ṣe máa ń gba àwọn obìnrin nímọ̀ràn pé kọ́ máa yẹ ọmú wọn wò lóòrèkóòrè, kọ́ máa ṣe táwọn olóyìnbó máa ń pè ní self breast examination. Kí obìnrin tó bá fẹ́ wẹ̀ lára tó bá ti bọ́ṣọ láàárọ̀ àbí lálẹ́ kó máa yẹ ọmú rẹ̀ wò fún rẹ̀ lóòrèkóòrè, kó má jẹ́ kó máa pẹ́ jù. So téèyàn bá ti wá notice àwọn changes yẹn, the earlier the better ni. Téèyàn bá ti tètè rí àwọn àmì yẹn, àwọn àpẹẹrẹ yẹn, inú wọn máa ń dùn pé ẹni tètè rí àwọn àpẹẹrẹ yẹn. So ibi tí ìtọ́jú ti ń bẹ̀rẹ̀ nìyẹn, láti tètè mọ̀ pé jẹjẹrẹ wà. So téèyàn bá ti tètè mọ̀ pé òun ti rí àwọn signs tó yẹ pé jẹjẹrẹ ni, á lọ sí hospital ló ti máa confirm. Àwọn dókítà máa yẹ̀ wọ́n wò, wọ́n á yẹ ọmú yẹn wò. Àwọn oríṣi àyẹ̀wò wà bí àwọn àyẹ̀wò fọ́tò ọmú àti tẹ́ẹ̀sì àyẹ̀wò tó yẹ pé wọ́n lè fi abẹ́rẹ́ tó máa fi wo àwọn ẹ̀yà ara ọmú yẹn láti fi mọ̀ bóyá jẹjẹrẹ ló wà ń bẹ̀ o àbí jẹjẹrẹ ò sí ń bẹ̀. So tí a bá ti wá rí i pé jẹjẹrẹ wà ń bẹ̀ lóòótọ́, depending stage tẹ́nìyàn yẹn bá wá ló máa determine irú ìtọ́jú tẹ́nìyàn máa tètè gbà. Tó bá jẹ́ pé ẹni yẹn tètè find out, tó bá yẹ tètè rí pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ lọ́mọ tó dẹ̀ yẹ pé jẹjẹrẹ ni, ìtọ́jú bí iṣẹ́ abẹ àti àwọn oògùn ó wà fún ìtọ́jú jẹjẹrẹ ọmú. So bí bá ṣe máa ń sọ the earlier the better ló máa ń jẹ́ kí ìtọ́jú jẹjẹrẹ ọmú kó wà successful. So ẹni tó bá tẹ̀ pẹ́ wá ti wá sí hospital, in fact téèyàn bá ti pẹ́ wá sí hospital tó yẹ pé jẹjẹrẹ yẹn ó ti spread all over, ó ṣeé ṣe kí iṣẹ́ abẹ má ṣeé ṣe mọ́. Ó yẹ pé a kàn máa gba oògùn láti máa tọ́jú, láti máa wò pé bóyá kí jẹjẹrẹ yẹn kó kéré sí. So ìtọ́jú ó bẹ̀rẹ̀ láti kéèyàn tètè mọ̀ pé jẹjẹrẹ wà. Tó bá ti bá rí pé jẹjẹrẹ wà, àwọn doctor máa make the best decision lórí ẹni yẹn. Ṣùgbọ́n àwọn decision yẹn máa ń vary from surgery to lílo oògùn tá à ń pè ní chemotherapy. Ìtọ́jú mi wà tó tún máa ń pè ní radiotherapy. So oríṣi àwọn ìtọ́jú lọ́nà mẹ́ta yẹn ni ó wà. So chemotherapy náà ó tún ní another part of chemotherapy tó máa ń pè ní hormonal therapy. So téèyàn bá ti lọ sí hospital tí doctor bá ti ṣàyẹ̀wò yẹn tó máa lè make the best decision tó máa tackle particular patient yẹn. oníṣègùn òyìnbó òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfàànà fún òjẹ́. ẹ̀yin olùgbọ́ wa ó sì ní àwọn ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ oníṣègùn òyìnbó, àmọ́ nítorí àkókò wa níbi ni a máa fi àdàgbètò náà rọ̀ sí lónìí. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú lórí kókó yìí. oníṣègùn òyìnbó Abraham Olútókí náà ni àgbàládejò lọ́sẹ̀ yìí. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Akíntóyè, tí mò ń gbàládùra wípé àìsàn náà ó kéré ó pọ̀ ni kò ní ṣe wá.